A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Alága àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ Economic and Financial Crimes Commission EFCC Ọlá Olúkóyèdé ti ké sí àwọn ẹgbẹ́ ọmọ ìlú, civil society organizations àti adarí ẹ̀ṣọ́ aláàbò kí wọ́n túbọ̀ jára mọ́ṣẹ́ nínú gbígbógun ti ìwà ìkówójẹ àti ìṣòwò ìlú kúmọkùmọ pẹ̀lú àwọn ìwà ìbàjẹ́ mìíràn. Olúkóyèdé sọ eléyìí níbi ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn adarí àjọ aláàbò tí ó wáyé ní olú iléeṣẹ́ wọn ní Àbújá. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúkóyèdé, ó ní àwọn ní ojú ará ìlú sì ní ìgbẹ́kẹ̀lé nínú wọn ju àjọ EFCC lọ. Ìdí nìyí tí wọ́n fi máa ń sá tọ̀ wọ́n wá bí wọ́n bá ní ìṣòro, tí wọ́n sì máa ń fẹ́ kí wọ́n bá wọn ṣe ẹ̀sùn. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sùn tí ó ń wá sí ọ̀dọ̀ EFCC ni ó ń gba ọ̀dọ̀ ẹ̀ṣọ́ aláàbò kọjá. Kò dín ní ìdá 80 nínú ọgọ́rùn-ún 80% ẹ̀sùn tí ó ń ti ara àjọ aláàbò kọjá wá sí ọ̀dọ̀ wọn. Báwo ni ìbá ti rí bí kò bá sí civil society ní orílẹ̀-èdè? Nígbà tí ó ń fèsì, alámòjútó civil society Arwa Rafsanjani sọ wípé àjọ EFCC jẹ́ olùbáṣiṣẹ́pọ̀ pẹ̀lú àjọ ará ìlú, bí ó ti ṣe ìkìlọ̀ wípé kí àwọn adarí àjọ aláàbò jáwọ́ nínú ká máa lẹ̀dí àmọ̀pọ̀ pẹ̀lú jìbìtì olóṣèlú tàbí ẹgbẹ́kẹ́gbẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lánàá ni Sínátọ̀ Adams Oshiomhole rọ àwọn àjọ òṣìṣẹ́ lápapọ̀ kí wọ́n rí i dájú wípé gbogbo òṣìṣẹ́ ìjọba káàkiri orílẹ̀-èdè gba àlékún owó oṣù náírà 35,000 láti fi ṣe àdínkù sí ìṣòro tí àyọkúrò ìrànwọ́ epo dá sílẹ̀ kí ó tó di ọdún Kérésì. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ààrẹ àná fún àjọ òṣìṣẹ́, owó yìí gbọ́dọ̀ jẹ́ sísan yálà láti ẹ̀ka ìjọba tàbí aládàáni, àìjẹ́ bẹ́ẹ̀ agbanisíṣẹ́ kò gbọdọ̀ gbádùn ìsinmi fún ọdún Kérésì. Oshiomhole sọ èyí níbi ẹlẹ́ẹ̀kẹjọ ìpàdé aṣojú àwọn àjọ ilé-ìwé NASU tí ó wáyé ní ìlú Àbújá. Ó ní NLC lérí láti gùnlé ìyanṣẹ́lódì, ṣùgbọ́n èyí kì í ṣe ọ̀nà tí wọ́n ń gbé gbà. Ó ní òun kò mọ ohun tí wọ́n jọ fẹnu kò sí, ṣùgbọ́n ó yẹ kí ìgbìmọ̀ òṣìṣẹ́ ní ìpàdé pẹ̀lú ìgbìmọ̀ ìjọba kí wọ́n jíròrò kí wọ́n sì fi ẹnu kò lórí iye tí wọ́n bá jọ ṣe àdéhùn rẹ̀ fún sísan. Ó ní èyí kì í ṣe ìpinnu ààrẹ, èyí gbọ́dọ̀ jẹ́ ìpinnu àjọ òṣìṣẹ́ lápapọ̀. Ó ní báyìí tí wọ́n fẹnu kò sí 35,000 naira, ṣé gbogbo ìpínlẹ̀ ni ó ń san owó yìí? Oshiomhole ní gbogbo òṣìṣẹ́ pátápátá lórílẹ̀-èdè ni ó yẹ kí ó gba àlékún owó, èyí ni ìdí pàtàkì fún ìyanṣẹ́lódì. Ó ní kí wọ́n bá òun sọ fún ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ wípé ìṣòro tí ó yẹ kí ó gbájúmọ́ ni èyí, kí gbogbo wọn lè jọ jẹ ìgbáládùn ọdún Kérésì. Ìbáà ṣe òṣìṣẹ́ ìjọba àpapọ̀, ìpínlẹ̀, ìbílẹ̀ tàbí ẹ̀ka aládàáni, gbogbo wọn ni wọ́n gbọdọ̀ gba àlékún owó 35,000 naira. Ààrẹ àjọ NASU Dókítà Makolo Hasan dúpẹ́ lọ́wọ́ Ààrẹ Bọ́lá Tinubu fún bí ó ṣe bu ọwọ́ lu 35,000 naira àlékún owó olóṣù mẹ́ta láti fi ṣe àdínkù sí ìṣòro tí àyọkúrò ìrànwọ́ epo dá sílẹ̀. Bákan náà ni ó dúpẹ́ lọ́wọ́ àwọn ìjọba ìpínlẹ̀ tí wọ́n ti san owó yìí fún àwọn òṣìṣẹ́. Wọ́n wá ké sí gbogbo àwọn ìpínlẹ̀ tí ó kù kí wọ́n tètè mú un lójú iṣẹ́, kéde kí wọ́n sì san àlékún owó yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn tí orí kó yọ nínú àṣìyìn àdó olóró tí iléeṣẹ́ ológun yìn sáàrin àwọn ará abúlé Túndúnbírí ní ìjọba ìbílẹ̀ Ìgàbí, ìpínlẹ̀ Kaduna sọ wípé ẹ̀ẹ̀mejì ni ológun yin àdó olóró fún wọn. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé iye ènìyàn tí ó ti di olóògbé látàrí ìjàmbá yìí ti wọ 120, bí àjọ alámòjútó láti ilẹ̀ òkèèrè tí ó ṣe àbẹ̀wò sí ibi ìṣẹ̀lẹ̀ yìí ṣe fìdí ẹ̀ múlẹ̀. Ọkọ̀ òfurufú ti iléeṣẹ́ ológun tí ó ní lọ́kàn láti pa àwọn àdàlú run ni ó lọ ṣèèṣì ju àdó olóró sáàrin ìpéjọpọ̀ ará ìlú níbi tí wọ́n ti ń ṣe ayẹyẹ ọdún Islam. Bí iléeṣẹ́ ológun ṣe ń gba ẹ̀bi ẹ̀sùn yìí ni àjọ ọ̀dọ́ Àríwá
àjọ Islam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo wọn ni wọ́n bu ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ yìí tí wọ́n sì ní kí wọ́n dá sẹ̀ríà fún gbogbo àwọn tí wọ́n bá lọ́wọ́ nínú ìjàm̀bá yìí. Ààrẹ Bọ́lá Tinubu pẹ̀lú igbákejì ààrẹ àná Atiku Abubakar náà fi ìbánikẹ́dùn wọn ránṣẹ́. Ọ̀kan lára àwọn tí orí kó yọ, Saudatu Alamagani, ẹni ọdún márùndínláàádọ́ta, sọ fún akọ̀ròyìn wípé ẹ̀ẹ̀mejì ni ológun ju àdó olóró sáàrin wọn níbi tí wọ́n ti ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí Muhammad. Alamagani ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún dàbí eré orí ìtàgé. Láàrin aago 10 alẹ́ tí gbogbo wọn ti parapọ̀ láti ṣe ayẹyẹ Mọ́lúùd ni àwọn ológun bẹ̀rẹ̀ sí rọ̀jò àdó olóró. Ó ní àwọn kọ́kọ́ rò wípé àwọn adàlúrú ni, òkú fọ́nká sílẹ̀, olúkúlùkù ń sá àsálà fún ẹ̀mí rẹ̀. Ó ní níbi tí àwọn ti ń wá ọkọ̀ alùpùpù láti fi gbé àwọn tí ó farapa ni ológun tún ju àdó olóró ẹlẹ́ẹ̀kejì. Alamagani ní òun pàdánù ẹbí 4. Ó wáá rọ ìjọba kí wọ́n ràn wọ́n lọ́wọ́ ní abúlé yìí, pàápàá jùlọ àwọn tí ó fara kááṣá àdó olóró, láti bá wọn ṣe àdínkù sí ìrora ìkọlù àdó olóró. Ẹnì kejì tí orúkọ rẹ̀ ń jẹ́ Sulaiman Umar, ẹni 60 ọdún, sọ wípé òun jẹun lọ́wọ́ nígbà tí àdó olóró àkọ́kọ́ dún. Ó ròyìn wípé ọlọ́mọ ò mọmọ mọ́, ìfun ènìyàn tú síta. Lẹ́yìn náà ni ológun tún ju àdó olóró kejì. Ó ní òun sá wọ igbó lọ sùn di ọjọ́ kejì. Bí àwọn ṣe fi ewé bo àwọn òkú mọ́lẹ̀, wọ́n ń ṣe àyàsọ́tọ̀ ọkùnrin sí obìnrin. Adarí àjọ Amnesty International lórílẹ̀‐èdè, Issa Sanusi, sọ wípé àwọn òṣìṣẹ́ ti wà níkàlẹ̀ ibi ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá àdó olóró. Iye òkú tí wọ́n kà ti lé ní 100. Ó ṣàlàyé wípé àwọn òkú tí wọ́n sin papọ̀ sínú ọ̀kọ̀ọ̀kan sàárè wọ 77, 77. Ó ní iye àpapọ̀ àwọn tí ó ti dolóògbé lé ní 100, tako iye tí àjọ NEMA pè é. Ṣùgbọ́n alukoro àjọ NEMA, Halima Sulaiman, ní àwọn kò tíì farabalẹ̀ gbé gègé lé iye àwọn tí ó dolóògbé, nítorí àwọn tí ó farapa ni àwọn ń bójútó, tí àwọn sì ń pèsè ohun èlò ìrọ̀rùn fún àwọn mìíràn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti sọ wípé àwọn ti fi ọwọ́ ṣìkún òfin mú afurasí adigunjalè tí wọ́n ń da àwọn akẹ́kọ̀ọ́ iléèwé gbogbonìṣe Gateway ICT Polytechnic Ṣàpàdé ní ìjọba ìbílẹ̀ Àríwá Rẹ́mọ láàmú. Alukoro ọlọ́pàá Ọmọlọ́lá Odùtọ́lá ni ó sọ èyí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn tí ó wáyé lánàá. Ó ní láti bíi ọ̀sẹ̀ 3 ni ìbẹ̀rùbojo ti bẹ́ sílẹ̀ ní agbègbè àwọn akẹ́kọ̀ọ́. Pabambarì rẹ̀ ni bí àwọn olè yìí ṣe ṣekú pa akẹ́kọ̀ọ́kùnrin kan ní òwúrọ̀ ọjọ́ Àbámẹ́ta tí ó kọjá nígbà tí wọ́n ṣe ìkọlù sí agbègbè Òde Rẹ́mọ níbi tí àwọn akẹ́kọ̀ọ́ yìí ń gbé. Bákan náà ni àwọn alámòójútó iléèwé gbogbonìṣe kéde lánàá wípé àwọn ti ilẹ̀kùn iléèwé pa lẹ́yìn ìkọlù adigunjalè tó ń fojoojúmọ́ wáyé sí àwọn akẹ́kọ̀ọ́, bí wọ́n ti darí wọn kí wọ́n fi iléèwé sílẹ̀ títí di ẹ̀yìn ọ̀sẹ̀ méjì. Odùtọ́lá ní ọjọ́ Ajé ni ọwọ́ tó afurasí adigunjalè lẹ́yìn ìtanilólobó láàrin ìlú. Èyí ti wá mú kí iye afurasí tí ọwọ́ ti bà jẹ́ 4 láàrin ọ̀sẹ̀ méjì. Ó ní ọjọ́ 28 oṣù kọkànlá ni wọ́n kọ́kọ́ fi ọwọ́ ṣìkún òfin mú àwọn 3 tí wọ́n ní ń ṣe pẹ̀lú ìkọlù. Láìpẹ́ wọn á fojú ba ilé-ẹjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Igbákejì ààrẹ Kashim Shettima ti bu ọwọ́ lu lílo ọ̀nà mìíràn láti fi gbógun ti ìṣòro ààbò ní ẹkùn gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè. Èyí jẹ́ ọ̀nà mìíràn yàtọ̀ sí ìgbésẹ̀ tí àwọn ẹ̀ṣọ́ aláàbò ti ń gbé tẹ́lẹ̀. Shettima sọ èyí nígbà tí àwọn ẹgbẹ́ kan tí igbákejì agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Benjamin Kalu darí ṣe àbẹ̀wò sí i ní ilé agbára. Àwọn aṣojú láti gúúsù ìlà oòrùn Peace in South-East Project ṣe àbẹ̀wò sí igbákejì ààrẹ láti ṣe àgbékalẹ̀ èròǹgbà àkànṣe iṣẹ́, kí wọ́n sì pè é síbi ìfilọ́lẹ̀ àkànṣe iṣẹ́ tí ó dá lábàá láti ṣe àmúlò ọ̀nà mìíràn fi gbógun ti ìṣòro ààbò ní ẹkùn gúúsù ìlà oòrùn. Igbákejì ààrẹ ṣàlàyé àǹfààní tí ó wà nínú lílo ọ̀nà mìíràn
non-kinetic strategy láti fi gbógun ti ìṣòro ààbò. Ó ní èyí yóò gbógun ti ogun pátápátá. Nínú ọ̀rọ̀ igbákejì ààrẹ, ó ní àfi bí a bá fẹ́ máa fi gbogbo ìgbà kojú ìṣòro ogun, ó ní kí wọ́n kàn sí àwọn ọ̀dọ́, kí wọ́n ró wọn lágbára. Bí wọ́n bá ṣe èyí, ogun ìṣòro ààbò ṣẹ́ pátápátá nìyẹn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers ti fi ọwọ́ ṣìkún òfin mú àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tí kò dín ní 4 lórí ẹ̀sùn ìwà ajínigbé. Ohun tí a gbọ́ ni wípé wọ́n jí òṣìṣẹ́ ilé ìtura kan gbé ní ìlú Port Harcourt. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọlátúnjí Dìísù ni ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn. Ó ní orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni òun ti kọ́kọ́ gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ìdí nìyí tí òun fi ta mọ́ra láti rí i wípé wọ́n yọ̀ǹda ẹni tí wọ́n jí gbé kí ọwọ́ tó àwọn afurasí. Ní báyìí, kọmíṣánná ní òun ń retí àfisùn láti ọ̀dọ̀ ẹni tí wọ́n jí gbé kí òun tó mọ ìgbésẹ̀ tí ó kàn. Ó ní àwọn kò ní fi ọ̀rọ̀ sí abẹ́ ahọ́n sọ. Ní kété tí ẹni tí wọ́n jí gbé bá ti yọjú láti wá ṣe ẹ̀sùn ni àwọn tó máa gbé ìgbésẹ̀ tí ó kàn. Ìròyìn jábọ̀ lánàá wípé àwọn ọlọ́pàá tí wọ́n wà lẹ́nu ìpàráàro ní òpin ọ̀sẹ̀ dá ọ̀gbẹ́ni kan Darlington Bíè dúró ní agbègbè Choba ní Obio sí Akpor, tí wọ́n sì jí i gbé lọ sí ibi tí ẹnìkankan kò mọ̀. Wọ́n ní àwọn ọlọ́pàá yìí tú gbogbo ara ọ̀gbẹ́ni yìí, ṣùgbọ́n wọn kò rí ohun tí ó jọ bí àkóbá. Lẹ́yìn èyí ni wọ́n rí àwòrán tí ó ṣe àfihàn wípé ilé ìtura ńlá ni Darlington ti ń ṣiṣẹ́. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe jábọ̀, àwọn ọlọ́pàá ní kí ó pe àwọn ẹbí rẹ̀ wípé kí wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ owó mílíọ̀nù náírà ránṣẹ́, àìjẹ́ bẹ́ẹ̀ àwọn á pa á ju òkú rẹ̀ sínú odò Choba. Bíè pé ọ̀gá rẹ̀ tí í ṣe olùdásílẹ̀ ilé ìtura. Ọ̀gá ni ó tètè ké sí DPO. DPO wá díbọ́n bí ẹni wípé òun ni bàbá ẹni tí wọ́n jí gbé kí ọwọ́ tó gbogbo wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.